That green, what it do? Yeah. I go make what it do? Yeah. That green, y'all go make ọ̀pápá ọ̀pàdé wọlé àwùjalè ọba nígbẹ̀kú òde bàbá títí wọ́n máa ṣe dúpẹ́. Onílé ńlá nígbẹ̀kú òde tí mò ń yí tí mò ń fi rú ẹ̀ tọrọ àkànní àìdé àìdé òní púpọ̀ tó kú àìdé kábíyèsí ẹ̀ bàbá mi àìdé. Ìṣọ̀lá mọ́ wá ṣe bàbá olúwayé kábíyèsí ìyànbá rin èmi ò ní dákẹ́ àdúrà tọrọ mi ó fi lójú tí mo bá ti wá òkè èmi ò ní dákẹ́ ọpẹ́ láíláí. Ọtí gómẹ̀ ọtí ńlá ni. Ọtí ẹni afẹ́ ẹni ló mú tó bá ṣe mú tẹ́lọ̀ ṣe máa gbárùn ẹ̀ ẹlẹ́lọ́ mẹ́ka nínú ẹ̀yìn adìpẹ́lẹ̀ àìmọye ara ló ti jáde Ìṣọ̀lá ní Nàìjíríà bìrìn ìwọ́n ṣe gẹ́gùn nìyẹn. Àríyá kìí bí wọ́n tó gbọ̀ngbọ̀n ọdún aláyọ̀ màlúù máa bí àìmọye ọtí lóríṣiríṣi o àmọ́ àwọn gbọ̀ngàn ẹ̀rọ ọtí aládùn ní. Ọkùnrin mú bọ̀bẹ̀ inú ẹ̀ á sì má dùn ní. Ọkùnrin mú bọ̀bẹ̀ inú ẹ̀ á sì má dùn ní. Torí báyé ṣe ní ṣóhun làgbà yìí. Ọtí ní bọ̀bẹ̀ ọtí. Ọlọ́run aládé! Alọ́bí!
ẹ̀yin tó láyé ẹ̀jẹ̀ bóyá oníṣàlẹ̀ o. Àwọn bọ́bí ṣe dọ́ṣọ̀lá òun ló pọ̀ sí ìṣòro nípa òní lọ́rẹ́ àti dúpẹ́. Wọ́n ti parí ìjìnà sọ́wọ́ nígbà pé sí ẹ̀. Wọ́n lọ́wọ́ ní ọjọ́ orúkọ lè ní àtẹ́ṣàn o. Ìdájílẹ̀ òun nínú òde òsì gbogbo. Wọ́n lọ ní pẹ̀lẹ́ òun akẹ́kọ̀ọ́ òde ìdẹ́bìtì. Adétí ní ìṣọ́lọ́. Jagun mọ́tò kú ìmọ̀lé. Báwo ìṣòro? Ẹnu òsì lára mi ní kẹ́mùrì àmúníyàn. Tí òun náà bọ̀ lẹ́yìn mi gbọ́ngàn. Ibi ìgbówó làwọn máa gbẹ́ ọ́. Ìrìnì sí àwọn ọmọ ìṣẹ́ ní. Ìṣẹ̀lá ò. Akọ̀mí àgbẹ̀. Mo sọ lọ́dọ̀ ẹgbẹ́ sí. Mo ní lọ fi pamọ́, lọ fi pamọ́. Ilé yẹn lọ fi pamọ́. Ìwé ẹ̀rí iṣẹ́ ẹ̀rọ. Ó ti tó máa tọ́jú ẹ̀. Àìdé barista. Bàbá bọ́lá ń bá wọn fọ̀rọ̀ kẹ́. Bàbá ìyákébé ní Buhara o. Àtòláyé wá sí òbá mi Àyìndé o. Pẹ̀lú àwọn olórin tó jẹ́ ní ìṣáájú. Gbogbo ìmọ̀ kí lọ́kùnrin pẹ̀lú obìnrin. Lọ́mọdé pẹ̀lú àgbàlagbòdo. Ìbá ní aláyọ̀ bó ṣe báyọ̀ náà ni. Fún báyìí ní ti ilé aláyọ̀ ò ní bàjẹ́. Ẹ jọ̀wọ́ gbogbo náà ni ẹ máa sọ ìnà o, ẹ máa ná lé ní ọba, ẹ má dìtẹ̀ mọ́ eégún, ẹ má sọ̀tẹ̀ mọ́ eégún, ẹ má sọ̀rọ̀ mọ́ eégún. Ọmọ ojú Sákọ̀lá níjẹ̀bú Òde ọlá Súnkànmí mi. Bàbá Ìsábẹ̀là lọ́dọ̀ mi. Bàbá gbogbo Fújì ní tìlẹ̀ ètòkò àṣà ní agbo. Ọlọ́mọ àbáyọ̀ gbogbo ọjẹ́. Ẹ̀rí lójú ò bá ti fọ́ ẹsẹ̀ òní sì rìn. Lórí ò bá ti yí o ẹnu òní sì wí Alájà Ìdè. Ọlọ́run má gba àlàáfíà tẹ́ fi ń ṣayé. Lójú ò bá ti fọ́ ẹsẹ̀ òní sì rìn. Lórí ò bá ti yí o ẹnu òní sì wí. Ọlọ́run má gba àlàáfíà tẹ́ fi ń ṣayé. Ìgbà tí fẹ́ bẹ̀rẹ̀ sí ní kọrin, mo wá sọ fún bàbá wípé mo lẹ́nu orin. Mo lẹ́nu ní kò kọ́. Bàbá sọ fún bàbá, mo wá sọ fún mi pé tí wàá fẹ́ kọ́ nínú ìwà lójú èmi. Wọ́n ní ability to use your intelligence. Mo ṣe kókó jù bọ́lá mọ́ ẹ̀ ṣe ìwọ mọ́ mi. Ẹ̀yọ́ mọ̀lẹ́kẹ̀wù tí ìyá àkẹ́kẹ́ wà náà ẹ̀ wá kéwù. Wọ́n bá rí ìtò òwúrò ìgbà máa ń wá sọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ orí ńláńlá. Èdè ìtọ́jú òfin èsì. Èyí tó ń ṣubú kálé. Lásán pé kò sọ̀rọ̀ mọ́ èmi àyàní láti ìtọ́jú rẹ̀ ní kò tí ó lẹ́nu bò lára. Tí mo já mọ́tò tó pé máa mi yóò dùn ìrìn sí àwọn olè. Wọ́n kiri náà fi ìṣòro ìjọ. Ìmọ̀ràn kan tún bá mi lọ́jọ́ ẹ̀ náà rí ọ̀nà àpérò. Ìyẹn túmọ̀ sí kí ni mo fẹ́. Wọ́n ní kí ẹ má bẹ̀rù tọ́rọ̀ láti dọ̀rọ̀ orin. Tàbí 50, 100, tàbí kọrin. Kí mọ́kàn mi lè kí má lè bóyá. Lórí kọ́mí lórí ṣe ní kọ́mí. Ìgbà tó bá dúdú kọrin tí nǹkan tèmi. Ọ̀rẹ́ mo gbẹ́rẹ́ lúwẹ̀ òrìlé bàbá ìbí bàbá wa. Ọ̀rẹ́ mo gbẹ́rẹ́ lúwẹ̀ òrìlé bàbá ìbí bàbá wa. Bàbá ẹrù orí lójú títí rẹ̀ là lọ. Bàbá ìbí bàbá wa. Ilé ìjẹun máa ń bí sòrè bàbá ìbí bàbá wa. Bàbá ẹni ìbí bàbá wà kárí sí i. Ní mo fi kí bá mi, aṣíwájú bọ́ mi wá sí omi Àyìndé. Ọmọdún sàpọ̀lọ́ ọmọ bá níjẹ̀bú Òde.
òun jálẹ̀ sí kìlù ṣàkìtì ṣàkìtì bí ẹlẹ́kùn ṣọpọ̀lọ́ ṣọpọ̀lọ́pọ̀ ọ̀nà ẹlẹ́kùn ẹlẹ́gbọ́ná ọmọ tí ṣàkùn lámì níjẹ̀ gbòde káàdé kọ́pẹ́lẹ́ ní gbogbo lẹ́yìn nílẹ̀ yìí o gbogbo apáta káwà wò kọ́ ṣe ni wọ́n ti wá síwájú ká má bàa rẹ̀ lẹ́mọ́ iwájú lọ́lọ́pọ̀ wà mí lọ àyíká lọ́lọ́pọ̀ wà mí lọ ọlọ́run kó bá wa ṣe káwa náà tá a làgbà o. Jẹ́sẹ́yìn bàbá mo kí ẹ o bàbá mi máa wọlé jẹ́sẹ́yìn alájì ló bá fò wọ́n tó. Tí mo ní pé ìgbà ni mo ṣe lábọ́lé Fújì. Tí yóò bá ti bá bò àbùkàn tó wọlé tí yóò bá ti bá bò àwọn méjèèjì wọ́n lè lọ àwùjọ. Bàbá tí mo kọ lọ́ní lọ́sí kẹ́sì kìlì mo lọ́ní orúkọ bàbá sọ mí. Mo lọ́ní orúkọ bàbá sọ mí. Àrùjọ tó wà sí kẹ́sì kìlì mi. Orúkọ rẹ̀ ó dájú pàtàkì. Oya ilé yìí ti ní àsìkò àgbègbè. Nígbà sọ fún mi, wọ́n ní kí n máa ṣọ́ra. Tó láyé gẹ́gẹ́ ọ̀rọ̀ ènìyàn ò fẹ́ ní ọ̀rọ̀. Ẹ̀yin olúwayé bá wá sí. Bàbá tèmi ní dáńtà jẹ̀bà tèmi lóko sọ̀rọ̀. Bí mo bá ṣeré mi, àkàndé adé. Bàbá ní nígbà tó bá fẹ́ ládùúgbò yẹn. Wọ́n máa kí mi lóko sọ mi. Wọ́n ní láwùjọ tó máa kúwé. Ìròyìn àná aláìsọ̀ rẹ̀ ló sọ. Ayọ̀sá sọ fún wọn wípé alára mi bó ti ti ní ayọ́dọ̀ ní ìsàn ló jẹ́ pé kílẹ̀sì tí wọ́n mọ́ sọ pé kò sáré lóko. Kílẹ̀sì tí wọ́n mọ́ sọ pé kò sí túnbá òyìnbá sọ́dọ̀ láti làwọn. Àwọn méjì lárúkọ ní wá kọrin wá. Àwọn méjì lárúkọ ní wá. Ìkọ́rò ní kọ́nàkọ́lọ́. Ìkọ́rò ní kọ́nìkìtì. Àwárò ní àdúgbò. Àwárò ní kọ́nìkìtì. Aláṣà mo fẹ́rẹ́ mi ní ìjọ sẹ́yìn àlọ́jì. Lọ́wọ́ mi ló kó bàjọ́, lọ́wọ́ mi ló kó bàjọ́, torí pé iṣẹ́ ti yá. Ó fẹ́ ṣe wàhálì ìyẹn báwọn ní tèmi. Àwọn tó fẹ́ mi bẹ́rù bá tó fẹ́ mi lọ́kàn o. Wọ́n ní kí wọ́n fẹ́ bàlẹ̀. Aláṣà sọ fún wọn wípé nínú gbogbo tí nínú ọ̀tún, ó bá ìlú bẹ̀rẹ̀. Ọtí tó bá wí fún àgbẹ̀ yìí, ọtí tó bá ó dára bàríyá. Òtítọ́ ọ̀rọ̀, ó máa ń kóró ìlú. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo wa tá wà nígbà yìí o. Ẹ kú àti àárọ̀. Ọlọ́run á tún ilé àti ọ̀nà tẹ̀yìn náà ṣe. Iṣẹ́ ìṣe ẹnìkankan wa kò ní bàjẹ́. Iṣẹ́ ìṣe wa ò ní bàjẹ́ o. Èyí tó ti dánú nǹkan wa, ọmọ aráyé ò ní bá wa ta epo burúkú sí. Aṣọ àlà tí oníkálùkù wá wọ̀, àbàwọ́n burúkú ayé ò ní jà sí. Wíwábí tẹ wábí lénìí. Torí Fújì tó bá nípa orin Fújì, àwọn bàbá tí wọ́n ti kọ orin ní ìjẹrin tó filẹ̀ fún àwọn tó kọ ní ìjẹta àtàwọn tó kọ lánàá kó tó kọ àwọn tọ́lọ́run kádàrá tá ń kọ lẹ́nu. Ọlá Fújì ní gbogbo yín torí ẹ̀ wá sí bíbáyìí. Ṣùgbọ́n tó bá yẹ pé Fújì tí àwọn àwúrèbe tó ti tinú ẹ̀ jáde táwọn Dáúdà Ikú Àkàrà tọ́lọ̀ tí ní kọ̀ọ̀kan dáadáa, àwọn Àlájì Mọ̀ṣúrù Àkàndé, gbogbo àwọn bàbá tó ti lọ, gbogbo tó èèyàn bá ń ṣe kó má ro tèmi nìkan kó ro tọ̀la mọ́. Lóòótọ́ ajá sìn
òun ló lè ṣọdẹ ewúro sí. But the truth òtítọ́ ọbẹ̀ òun ni pé competition ó ti wà láti ayé ìwáṣẹ̀. Orí competition ló ti discover wa. Talent wa wọ́n discover after the musical competition. Product yẹn ni àwa. A lè dúpẹ́ bọ́lọ̀ pé àwọn tó fún wa lórí ọ̀sẹ̀ nígbà yẹn. Èyí tẹ̀yìn náà ń ṣe yìí náà, táwọn náà ń ṣe yìí, òun làwọn náà ṣe. Ṣùgbọ́n mo fẹ́ kí gbogbo àwọn contestants yẹn kó pọ̀ sí i. All the contestants. A ní ọ̀rọ̀ láti bára wa sọ. Ọdún ẹ̀yin tẹ̀ ń judge gbogbo ẹjọ́ tí adájọ́ ayé bá dá adájọ́ ayé ló dá adájọ́ ẹ̀yẹ bọ́bá yìí adájọ́ ọ̀run ní Olódùmarè ó sì máa tún tiẹ̀ dá torí náà gbogbo adájọ́ ayé tó bá ń dájọ́ tó bá níbẹ̀rù Ọlọ́run tó bá níbẹ̀rù Ọlọ́run tó bá da láyé ń bí Ọlọ́run á da dada fóun náà Ọlọ́run á da dada fẹ́yìn náà. Ọdún ìwọ ni umpire ìwọ ni ló coordinate as far as performance is concerned àti relation láàrin àwọn èèyàn àti àwa Ọlọ́run àgbọ̀ Ọlọ́run àṣẹ tó kọ̀ ọ̀rọ̀ nínú ọ̀pọ̀ ìlú ṣùgbọ́n nǹkan kan mi ò wà impressed about the performance that she did in the not impressed. Honestly, it may sound difficult, but I'm telling you the truth. We'll talk with most of me here. I am not impressed. For 3 obvious reasons, to get over impressed. Gbogbo tẹ́ ṣe yẹn kò ní nǹkan tó ń pè ní coordination. Àwọn tẹ́ ń kọ́ fún yìí wọ́n ń ṣọ̀dẹ̀. Àwọn tẹ́ ń kọ́ fún yìí wọ́n wá bí wá tọrọ bára. Wọ́n wá bí ní ìgbàgbọ́ nígbàgbọ́ pé níta tí ń ṣe pẹ̀lú Goldberg lórí fújì tó bá mi láti ìbẹ̀rẹ̀ kì í ṣẹ̀yìn làwọn kọ́kọ́ ṣe ń bì ọdọọdún là ń ṣe ń bí wọ́n dẹ̀ ti rí àìmọye àwọn winners èyí tó wà nínú competition yìí ní èṣì àbí nkúta ní ìmọ̀ra ẹ̀ truth ní pé ihun tẹ̀ ń ṣe tẹ́ ẹ fẹ́ jáde bọ́ síta ẹ̀yin lẹ́fẹ́ lọ jẹ́ àsíá fújì tuntun ntí endpoint ìwọ́n tẹ̀ ń ṣe tó ń wá nìyẹn ẹ̀yin ẹ̀ tó bá gbogbo yín bíbá yìí ẹ̀yin lẹ́ máa jẹ́ àsíá fújì tuntun the future of fújì music àtàwọn tó náwó tó gbé àgbékalẹ̀ yìí kalẹ̀ àtẹ̀yìn àtàwọn èrò àwọn olóyìnbó ní the end will justify the means the end tó máa justify means yẹn ni pé owó táwọn tó ń lọ iṣẹ́ táwọn judges ṣe wíwá táwọn bọ́ dúró iná wá àti umpire àti anybody gbogbo oníkálukú ni ó gbọ́dọ̀ feel good nínú ara ẹ̀ tó nǹkan bọ́ ṣe nǹkan gidi ni wọ́n ẹ ní ìṣòro tẹ́lẹ̀ ní pé you are playing to yourself or you are playing to the gallery you are not playing play nítorí àti bring the result competition tó torí ẹ̀ ṣe competition kankan play èmi á wá adjust timing tí máa adjust yẹn ni pé máa fún yín ní ìṣẹ́jú méjì ìṣẹ́jú méjì fún èèyàn mẹ́fà jẹ́ ìṣẹ́jú méjìlá so ká wọ́n kọ́ta máa fi 20 minutes ká máa fi wrap up torí bẹ́ẹ̀ mi ni máa perform ọlọ́run ló ṣe bẹ́ẹ̀ èyí ṣe ìyápadà ìta pín fèmí yẹn a máa pín fẹ́ lómi ìjọ mi máa kọ́ lóye kọ́ the truth ò ní pé
ẹ máa perform 2 minutes solo performance wájú èmi gbogbo tó ti judge síbẹ̀ ẹ mọ̀ sọ fún wọn kì í fẹ́ dáṣẹ́ wọn ẹ ti ṣe iṣẹ́ tó pọ̀ sẹ́yìn but coordination link synergy táwọn olóyìnbó ń pè ní synergy ó ní kí méjèèjì ó ṣe kí ni ó papọ̀ kó link ara wọn kò sí lọ́dọ̀ àwọn olómìnir dúró síbẹ̀ àwọn tó dúró bẹ̀ ń ṣọ̀dẹ̀ táwọn mi ò bá sọ̀rọ̀ wọn ní opportunity àti bọ́ síbi kan máa pariwo ni the truth is kò sí synergy láàrin potential àti èmi tí ń jókòó sí nípa ẹ̀ mi ò ní synergy náà èmi ò kí ń jó mi ò jọ́ọ̀jì yín lórí ijó mi ò mí ìgbé mi ò kàn jó mo ní concentration lórí èmi kíkọ èmi devote time fún ijó ẹ̀kọ́ náà bá fún ẹlẹ́bùn kó ṣe ń kọ́ ló máa jó náà fi ń gbé iṣẹ́ yẹn ní kíni ìlú lárugẹ kì í ṣe pé ijó kò ṣe nǹkan tó dá ijó is very good because tí wọn ò bá jọ tó bá gbé nǹkan tó ń ṣe báwo làwọn tó ń wò ṣe fẹ́ gbé but synergy ò síbẹ̀ kòlábò yẹn wọ́n lè ti ṣe kòlábò kan kẹ́tọ́ wá bíbá wọn ní kòlábò yẹn papọ̀ ló bẹ́ẹ̀ tà lọ wọ́n lè fẹ́ ṣe nígbà this completely not kòlábò. Wọ́n dé pẹ̀lú ẹ̀wà gbọ́ kódà àdìtú lélẹ́yìí o. Mo fẹ́ ká fi ìtàrí kọ́kọ́ nígbà ìwọ̀sẹ̀ àkọ́kọ́. Ọlọ́run ló pèsè dáhùn. Mo mèremère sáńlò láyé ó kó kalẹ̀ sí mi kan. Ló bá gba àwọn òrìṣà lọ́kọ̀ọ̀kan. Ó pe ogun, ó pe ṣọ́gbó, ó pe ọya náà bẹ́ẹ̀ lọ. Tó bá sọ fún wọn kó máa dárúkọ àwọn ọ̀gbọ́n tọ́lọ́ mo bá kó sílẹ̀ yẹn làwọn òòṣà tó kù bá mi nínú. Wọ́n bá pinnu àti kórìíra wo ẹ̀rí. Wọ́n ṣe ń sún mórí lọ́kọ̀ọ̀kan lórí dáwọ̀ mọ́lẹ̀ o. Àwọn òṣàtòkù bá ń bínú wọ́n bá pinnu àti kórìíra o. Wọ́n ṣe ń sún mórí lọ́kọ̀ọ̀kan lórí dáwọ̀ mọ́lẹ̀ o. Orí ló yọ̀yà sílé ra ó dá sàn sí kòtò ó dá òkú sílẹ̀ ọ̀. Ṣé wá ti mọ̀? Ṣé wá ti rí? Àjàní máa jẹ́. Ẹ wo mi bá lùgbọ̀n mi lọ́wọ́ kan. Àjàní máa jẹ́ torí jíjẹ́ tí mo jẹ́. Ìjì ayé mo jẹ́ mi ò ní jẹ́jẹ́ ọ̀rọ̀. Ìjì ayé mo jẹ́. Ẹ wo mi ní òní jẹ́jẹ́ ọ̀run ní òní jẹ́jẹ́ ọ̀run láyé. Jíjẹ́ tí mo jẹ́. Ìjì ayé mo jẹ́ mi ò ní jẹ́jẹ́ ọ̀run. Ìjì ayé mo jẹ́. Gbogbo náà bá ṣe nínú olùkọ́ pè mí. Àjàní máa jẹ́. Ọ̀la ìtàn bá ń sílé tán bá gbé mi o. Àjàní máa jẹ́. Kódà tán bá ń bímọ tán bá gbé mi. Àjàní máa jẹ́.
èmi lọ́mọ náà pàmò ìwé. Ọmọ alájẹ ọmọdé. Ọmọ alájẹ ọmọ ìwé lógún. Ìyẹ̀jọ́ ní ìjẹ̀kú sí. Ìgbàlẹ̀ yìí. Ẹni olóòfẹ́ tiwa. Ó dájú ìgbàlẹ̀ yìí wà níbọ̀. Àwọn lẹ́yìn ìròyìn ìbàdà o. Olúwa ní ṣọlá ẹ̀sìn kẹ́sì kiri tàbíyà lòlò. Olúwa ní ṣọlá jọ sórí alájì tàbíyà lòlò. Ìbá elédùn mọ́lẹ̀ ọ̀pá dákẹ́dájọ́. Ìwádìí kò ṣe àlóyìn lòwe tàbíyà lòlò. Ọlọ́run wa ò bá lóde. Òun máa ló lọ́la ṣe fóun náà ló lọ́jọ́ gbogbo. Olúwa ní ṣọlá ẹ̀sìn lè sí kiri Sàtíyà lè ṣètìtò. Tí mo ní wípé mo ní omi tuntun ti rú ó ti rú ẹja tuntun wọnú ẹ̀. Omi tuntun ti rú ó ti rú ẹja tuntun wọnú ẹ̀. Àwọn onílù sì kírun lè jọ̀wọ́. Ọmọdé ìṣẹ́rú tàbá wúlò sálẹ̀gbà kádà tọmọdé torí kọ́ ọmọdé òun tó kẹ̀kẹ́ o àgbàlagbà owó ọ̀gbẹ̀rẹ̀gbẹ̀. Wọ́dọ̀ Ìṣọ̀lá láyé ọjọ́ sí ní ìbàgbàgbọ́ ọmọdé Ìṣọ̀lá mo ṣe ní ìbáyìí ariwo dà sí kírù mo tún ṣe ìbáyìí náà àyìnlá mi kọ́ ní tì í ìbáwọ̀ olúwayé wà sí ìbọ́lá ìbọn mi ló ti ṣá o lè ṣì mọ wá rí ojú bàbá lágbà o wọ́n láti ṣẹ́ o lè ṣì mọ wá rí. Ìbọn mi ló ti ṣá o lè ṣì mọ wá rí ojú bàbá lágbà o wọ́n láti ṣẹ́ o lè ṣì mọ wá rí. Wọ́n ní mi lọ́gbà bíi ti àmì náà rí o. Ayẹyẹ ẹja mi lọ́gbà bíi ti àmì náà rí. Ojú ò bá bọ̀ ẹsẹ̀ yìí ṣìnà. Wọ́n gbọ́ mẹ́fà lè bá owó ṣá. Dárí owó mi ẹni bí ẹni o. Dárí owó mi èjì bí èjì. Dárí owó mi ẹ̀ka ìdájá o. Dárí owó mi ẹ̀rín ọ̀rọ̀gbọ̀. Ẹ̀hán mọ́. Àbọ̀bí ọ̀yà àtẹ̀tẹ̀ dáre ọmọ mi bọ̀ sí ná orí mi gbé mi pàdé olóò ẹ̀dá mi máa ti ní lòsì orí mi gbé mi pàdé olóò. Ẹ̀jẹ̀ tí ẹ gbọ́ ọ̀rọ̀ kan gbé mi ní ògùn nínú mo fẹ̀sùn síta o. Mo ráyè ọjọ́ ọ̀hún, ọmọ kékeré ọjọ́ ọ̀hún kì í gbélé ọtí. Ọ̀sẹ̀ yìí pélékè. Obìnrin ọjọ́ ọ̀hún kì í gbélé ọtí. Ọ̀sẹ̀ yìí pẹ̀lú ó pẹ̀lẹ́pẹ̀. Fẹ́ṣíwọ̀, báyé ṣe yí là tẹ̀lé o. Báyé ṣe yí là tẹ̀lé o. Ọlọ́run ọba tó láyé, bàbá ti lówó lọ́wọ́, kásẹ̀ rí mọ̀ ní Yorùbá o.
ayé fújì gbé mọ́lẹ̀. Láti kékeré fújì àkànní adé. Wọ́n jagun fújì ìbọn ọmọbọ́láni. Sílẹ̀ gbọ́ ìlú olúwa o, lóhùn alámùfẹ́ ìṣìnà o. Títí wọ́n máa ṣèdúpẹ́ lọ́wọ́ yín bí bá rí wọn lóde. Lóṣìnà tí bá fojú kẹ́ni tó ní lárí wàláì mo ṣe é. Ọ̀rọ̀ mi tọ́pẹ́, ojú ti dé gẹ́gẹ́ bí mo ṣe dé. Ọ̀rọ̀ mi tọ́pẹ́ jọ sórí àlẹ́bí tó dà ó tọ́pẹ́ lọ. Àlùbáríkà, 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 àlùbáríkà. Ẹ̀yin tí ẹ máa bọ̀ ẹ kú iṣẹ́, báwa náà máa ṣe gbìyànjú nígbà yẹn nìyẹn o. Èmi gẹ́gẹ́ bí ẹnìkan mo ṣe tún kú sọ́bọ̀, but still, orí tún bẹ lẹ́yìn ìrìn àjò wá sí ìhùn bàbá mi ké wà wọ́n ti yè. Bàbá ti dìdí o. Bàbá. Orin lọ́nà mi o, orin lọ́nà mi. Ẹ bá pọ̀ rárá, ẹ jẹ́ bàbá náà sí ẹ. Ògidì, orin lọ́nà mi o, orin lọ́nà mi. Wọ́n kọ́ mọ ní kéwú nílé kéwú, wọ́n kọ́ mọ lùlù nílé ìwé rẹ̀. Orin àti ìlú ló fi mi ṣe rí bí orin lọ́nà mi. Orin lọ́nà mi orin lọ́nà mi. Orin lọ́nà wa, orin lọ́nà wa. Wọ́n kọ́ máa ní kéwú nílé kéwú, wọ́n kọ́ máa ní ìwé nílé ìwé ẹ̀. Orin àti ìlú ló fi mi ṣe rí bí orin lọ́nà mi. Orin lọ́nà mi.
sensation. Orin lọ́nà wá, orin lọ́nà wá. Wọ́n kọ́mọ ní kéwú nílé kéwú, wọ́n kọ́mọ níwèé nílé ìwé ẹ̀. Orin àti ìlú wúlò nínú iṣẹ́ rí orin lọ́nà. Ìsì mo káwọn tó kọ́kọ́ kọrin inú wéré, mo ṣe bá wọn tó kọ́kọ́ kọ fújì. Tó bá ṣọjọ́ orí náà fi ń pè ní èlé kan mi nírú àkókò ìyẹ̀wò náírà tí ń gbé ṣonígbàṣẹ́ rí ní orin lọ́nà mi. Àtẹ́wọ́ ìdá orin lọ́nà mi orin lọ́nà mi orin lọ́nà mi orin lọ́nà mi. Wọ́n kọ́mọ ní kéwú nílé kéwú. Orin àti ìlú wúlò lẹ́nu sọ́rí. Ẹ wò akọ́mọ bí ọgbọ́n, akọ́mọ bí ọgbọ́n. Etí kàkà wọ́n nílẹ̀, etí kàkà wọ́n nílẹ̀. Lọ́jọ́ orin máa lọ́kọ, lọ́jọ́ orin máa lọ́kọ. Owó ọ̀sẹ̀ ló fi sàlẹ̀, owó ọ̀sẹ̀ ló fi sàlẹ̀. Ó máa ló yẹ kó bímọ, ó máa ló yẹ kó bímọ. Orin lóyún àkọ́kọ́ orin lóyún àkọ́kọ́ nígbà tó lè máa bímọ. Ìfẹ́ ló fi bí nígbà tó lóyún ẹ̀kejì. Ìyì ló fi bí ẹ̀rí pé báwa ṣe ń kọrin níṣẹ̀lẹ̀ ń rí wọn. Ó wá lóyún ẹ̀kẹta ọ̀tẹ̀ tó jọ́kọ̀ rẹ̀. Ìyẹn kò sí ilẹ̀ ogun, ìyẹn kò sí ilẹ̀ ogun. Nígbà tó lè máa bímọ, ọ̀tẹ̀ tó jọ́kọ̀ rẹ̀. Òun ló tó fi. Ẹ wò ó, ọ̀tẹ̀ ló kú omi òkú. Òkìkí wọ́n bímọ fúnra ẹ̀jẹ̀ ọ̀tẹ̀ ó bẹ̀ lára orí. Ẹ̀ẹ́dẹ́gbẹ́ kọ́ ìjù wọ́n lọ ìbẹ̀rẹ̀ ọ̀tẹ̀ ó bẹ̀ lára orí. Èmi lè jó jù ẹ́ lọ ìbẹ̀rẹ̀ ọ̀tẹ̀ ó bẹ̀ lára orí. Ọlọ́run ẹ̀ náà fẹ́ ní aṣọ àtúnṣe sí ìbẹ̀rẹ̀ ọ̀tẹ̀ ó bẹ̀ lára orí. Èmi ló kìkì yóò àkìwò. Olókùn ayé ó morúkọ òkúkú yá. Olúwayé fújì ni ó ṣe mo dúpẹ́. Bàbá ọlọ́run ló mi tí kò fi mọ̀lẹ́ o. Ọba àlàbùrà bí olólùrí àwúrẹ̀ rẹ̀. Iwájú iwájú lọ́gbẹ̀ ní tí ó sí. Àwájú nílé ẹyin kára náà mọ́ padà wádà. Bàbá òkèyìn náà mọ́ padà wádà sọ̀rọ̀ jẹ́. Bẹ́ẹ̀ni ó sàmì ó sàmì mi jẹ́jẹ́. Takú tí olókùn rẹ̀ mọ̀ nínú gbogbo. Gbogbo àtàkùn tí olókùn rẹ̀ mọ̀ nínú gbogbo. Àyìnbé kéwà ẹ̀ ò bá tó kó ẹ̀ ò bá tó kó. Àyìnbé wá sí mi kúkálẹ̀ níbẹ̀ yọ̀ bọ̀dọ̀ sí lókè gbọ́dúgbà. Àyìnbé wá sí mi. Fádékè yẹ kú iṣẹ́ látàárọ̀. Bàbí ẹ̀sìkẹ́sà ṣe sọ̀rọ̀ bébí barista. Bàbí Àyìndé wá sí i. Wọ́n ní pé wà á rí kankan. Ilé sí àdìtì jẹ́mọ̀ wọ́n á rí kankan. Wọ́n á sì rí kankan.
ìyá ọ̀lẹ́kùn yọ. Bàbá o! Ìyá ọ̀lẹ́kùn yọ, ìyá ọ̀lẹ́kùn yọ. Ògèsè ògèsè òbẹ́kì dàwọn ìyá ọ̀lẹ́kùn yọ. Ìyá ọ̀lẹ́kùn yọ, ìyá ìyá ọ̀lẹ́kùn ìyá ọ̀lẹ́kùn yọ. Ògèsè ògèsè òbẹ́kì dàwọn ìyá ọ̀lẹ́kùn yọ. Ọdúnládé oníṣẹ́ mi lòkìkí ọmọ àná àbásọ́dọ̀ tèmi àbásádọ̀ tèmi èmi ọmọ àná àbásádọ̀ tèmi ẹlòmíì máa gbà lẹ́nu mo sì wá bẹ̀ báyìí orí àga mi mo dúró ṣé mi lò gígí ọmọ àná ọba èmi ọpẹ́ fòlúwa ọba dákẹ́dájọ́ yóò kí kí yóò lé yóò ẹ̀yin kọ́ọ̀lù ó tún yá ẹ̀fọ́ ọmọ ọlọ́mọlẹ́ dábàálẹ̀ ẹ̀dájọ́ tí a bọ́lẹ̀ ẹ̀mọ́jọ́ tí a bọ́lẹ̀ àwọn tèmi nígbàdàn sábà ti rí mi wọ́n mọ́ làtọ́wọ́ kan òkìkí olórí o yọmọ ni wàá sùn ìsì onídọ́ọ̀lù onímọ̀. Ìbàdàn sáláàyè o. Mo tẹnu máa mọ̀ ní pé Òṣogbo làgbé wá ṣeré níbí bí eléré àwọn Òṣogbo. Báwo lówó rà lọ́sì kékeré ló jẹ́ kò dàbí nǹkan yẹ̀yẹ̀ mo tún sọ fún yín lẹ́ẹ̀kan wípé ní èmi gangan lòkìkí ọlá Jésù tí ò ní kẹ̀ tóbi gbogbo àgbà ṣe. Ṣàtúwọ́n ti délé ní ìbáṣẹ́lẹ̀ bóyá ní ìtòlẹ̀ fẹ́ búrọ́dọ̀ sí kò sí èyí tẹ́ bá fẹ́ hàn sáré àwọn onígbòyìn. Ìsì ẹ̀yin tèmi lẹ kúkú bá kọ́ bẹ́ẹ̀ni o ẹ lọ́dọ̀ kíkì ọmọ náà sáà o ẹ̀rí. Ẹni tí ó ṣe bí aláàánú ó lè ṣe bí àdéhùn ọ̀lẹ́sà iṣẹ́ tí mo ti nínú tọ́sà mi sẹ́ǹtì lọ́dọ̀ màmí dé wá ẹjọ́ pọ̀ tí láwọ̀ yìí láwọ̀ táwa yìí mo ti mọ tí mo ń ṣe ẹgbọ́n. Mo ti mọ tí mo ń ṣe. Mo ti mọ tí mo ń ṣe. Mo ti mọ tí mo ń ṣe. Ẹni ọmọ pé ẹ wo wá bẹ̀rẹ̀ ògbó má dàgbò kìkì àkí. Wọ́n á tẹ̀lé bí àwọn ọ̀tá. Àṣìgbàdà ó lè yà nílé ayé. Gbogbo àpáta lálẹ́ tí ọba dára. Ẹnu mi lọ kíkì lọ́dọ̀ mọ́ ẹnu lórí. Ó dàbí lójú mọ́jú kan wà lọ́ba lóṣì. Ṣùgbọ́n lórí ẹ̀rọ àti ìyàwó ọmọ. Sọ̀rọ̀ àbẹ́bí ẹ̀rọ.
ọ̀rọ̀ mi tọ́pẹ́ ojú ti dé gẹ́gẹ́ bí mo ṣe dé. ọ̀rọ̀ mi tọ́pẹ́ jọ sórí àlẹ́bí tó dà ó tọ́pẹ́ lọ. Wọ́n jọ̀jú látàrí dressing. Wọ́n jọ̀jú látàrí dressing. Lóòótọ́ òde ìsìn ó gba kálí smart but Fuji tẹ̀kọ́ elevated face of Fuji. Láti ìsìnkú tí bàbá wa ṣe competition yìí ní wọ́n ní wọ́n parí ojú tó wọ́n ní nà wọ́n ní Mr. Fuji wọ́n ní Mr. Fuji tó bá Fuji tó bá wọ́n ní champion. Ẹ try ìkẹ́lẹ́ kí ìmúra yìí. Ìmúra tó ní very good. Ìmúra dáadáa, owó bàtà, owó ṣọ́ọ̀ṣì. Maybe you are complimenting Kwafi Filasori bí kejì ẹ ṣe ṣe. Tí bá bẹ ṣe bí orúkọ mi alábàágbé ọkùnrin ogun. Àbábíbà. I would have done otherwise to disqualify you from your dressing. Where are you from? Ondo State. Ondo State. What part of Ondo? Lẹ́rìjì. Ilẹ̀-Ìjì. Afẹ́kí Fuji bẹ̀rẹ̀ tẹ̀lé. Afẹ́kí Fuji tó advance. Afẹ́kí gbogbo ilẹ̀ káàró òkèèrè pẹ̀lú Fuji ti máa jáde. We encourage you. It's good láti ṣe competition láti bẹ̀rẹ̀. Láti bẹ̀rẹ̀ yẹn ni kí ẹ ti mú gbogbo nǹkan tí ẹ máa fi pa láàkì ní final. Bẹ́ẹ̀ ṣe nífẹ̀ẹ́ Fuji yẹn, ẹ máa jẹ ọ̀rọ̀ Fuji. Bẹ́ẹ̀ ṣe nífẹ̀ẹ́ Fuji yẹn, ẹ máa fi Fuji, ẹ máa fi yá, ẹ máa fi rà, ẹ máa fi tọ́nu, ẹ máa fi kọ́lé ńláńlá, ẹ máa fi ṣe gbogbo nǹkan dáadáa tí ẹ ń ṣe káwa náà ti ṣe. Ọlá àwọn tó ti lò wájú tó ṣe máa jẹ́ nìyẹn. So, ọ̀gá kọ́. Presentation certificate. Ẹ máa pe ọ̀gá wa, ọ̀gá Mr. Joseph Boduri. Saheed Ishola. Tọ́pẹ́ Àjàní. Mufutau Alabi. Kútẹ̀yí Síkírù. Ọláwùsá Ọlálékan. Àwọn ń fi orí ọ̀fẹ́ yìí máa fi pe ọ̀gá wa Mr. Emmanuel Agu. Mufutau Alani ó gba ipò kẹta pẹ̀lú 309 yes third position pẹ̀lú 309 points. Mufutau. Ẹni tó gba ipò kejì
Mr. Gòkè Adéyẹmí ọ̀gá wa. Ẹni tó gba ipò kíní màá kọ́kọ́ ní láti pe ọ̀gá wa Mr. Franco Maria to present the first prize. Franco Maria to present the first prize. Ẹni tó gba ipò kíní Tọ́pẹ́ Àjàní pẹ̀lú 337. Ìlú ẹlẹ́dẹ̀.